tíyàwó mi bá ti dágbére ọjà ilé àlè ló máa ń lọ, mi ò fẹ́ mọ́. Hamzat ló sọ bẹ́ẹ̀. baálé ilé kan Wàsíù Hamzat Ọlátúnjí ti sọ fúnlé-ẹjọ́ kọ́kọ́kọ́kọ́ kan nílùú Ìlọrin pé òun fẹ́ kọ̀yàwó òun Kudirat sílẹ̀. ó ní obìnrin náà máa ń yàlè, ọ̀rọ̀ náà sì burú débi pé tó bá dágbére pẹ́rẹ́ pé òun lọ sọ́jà ilé àlè ló máa ń gbà lọ. lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kejìlá ọdún yìí ní abilékọ Kudirat Wàsíù gbé ọkọ rẹ̀ lọ sílé ẹjọ́ pé kí adájọ́ túgbéyàwó ọdún 16 tí wọ́n ti wà papọ̀ pẹ̀lú ọmọ 3 tí wọ́n bí fún ara wọn ká. adájọ́ béèrè ìdí tóbìnrin náà ṣe fẹ́ kọ ọkọ ẹ̀ sílẹ̀. ó ní kò sífẹ̀ẹ́ mọ́ náà ni. ọkọ ìyàwó sọ fún ilé ẹjọ́ pé tí kò bá fẹ́ òun mọ́ òun gan ò ṣe mọ́ torí obìnrin náà kúndùn àlè yíyàn. ọkọ tẹ̀síwájú pé ọ̀pọ̀ ọgbà tí Kudirat bá dágbére pé òun lọ sọ́jà ilé àlè ni ó gbà lọ, kódà àlè gan máa ń wá fi ọ̀kadà gbé nílé àwọn. Hamzat fi kún un pé ọkùnrin tó ń yàn lálè náà ń gbé rìnrìn àjò dáadáa. ó ní agbègbè ẹyẹ ń kọrin nílùú Ìlọrin ni àlè náà ń gbé. ó ní òun mọ èyí nítorí pé òun tẹ̀lé délé àlè náà lọ́jọ́ kan tí ìyàwó òun dágbére ọjà, ṣùgbọ́n tí kò mọ̀ pé òun ń yọ́ tẹ̀lé lẹ́yìn, èyí tó mú kóun mọ ilé ọkùnrin tó ń yan ìyàwó òun lálè. baálé ilé yìí ní èyí tó burú jù nínú ọ̀rọ̀ náà ni bí àlè ìyàwó òun ṣe máa ń lérí kiri pé òun yóò fẹ́ obìnrin náà tọmọtọmọ 3 tó wà lọ́wọ́ ẹ̀ ni. nígbà tádájọ́ béèrè lọ́wọ́ ìyàwó pé ṣé Wàsíù san owó orí ẹ̀, ó ní bẹ́ẹ̀ ni, ó san ẹgbẹ̀rún 5 gẹ́gẹ́ bí owó orí, àmọ́ ó ti gba owó náà padà ní patí lọ́jọ́ ìgbéyàwó àwọn. ṣùgbọ́n Wàsíù sọ pé irọ́ lobìnrin yìí ń pa o. baálé ilé yìí ní ẹgbẹ̀rún 10 lòun san gẹ́gẹ́ bí owó orí, òun ò sì gbà á padà. adájọ́ Lawal Ajíbádé ti ní kí Wàsíù mú ẹlẹ́rìí wá sí kóòtù pé lóòótọ́ lòun san ẹgbẹ̀rún 10 fún ìyàwó òun gẹ́gẹ́ bí owó orí. lẹ́yìn èyí ló sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 8 oṣù kejì ọdún 2023. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.